Ọ̀dọ̀ bàbá wa láwà lẹ́nìí bàbá wa lálùbáríkà tí a ti ṣe ìfọ̀rọ̀wérọ̀ apá kínní jẹ́ pé káàkiri àgbáńlá ayé lẹ ti gbádùn wọn àwọn òkè bàbá sì wà láyé wọ́n wà láàyè àwọn nǹkan tí wọ́n sì gbọ́dọ̀ bá wa dá sí ó sì pọ̀ náà pàápàá gbogbo ẹ̀ ṣe ń lọ sìn nípa olórin àtònílù gbogbo ẹ̀ irú bàbá ò ní wọ́n ní wà láyé káwá pa wọ́n tì bàbá dẹ̀rẹ́ pẹ̀lú Nigbati bàbá tiwa gangan ni wọ́n ní bàbá à ń bọ̀ lọ́dọ̀ yín bàbá dẹ̀ ní ká má bọ̀ kò ní bàjẹ́ láéláé bàbá tí gbogbo wa mọ̀ bí ẹni mowó ni international onílù ní bàbá tó ti lọ káàkiri àgbáńláyé tọ́dẹ̀ sì wà láyé Alhaji Tiamiyu Ọláìtàn bàbá mi mo kí yín sàn. mo kí ní kíkí tọ́lá mo kíkí ti ìjọ gbèdé àlìkíámọ̀. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Mo kí yín bàbá mi. Àkóǹgbẹ. Ẹ̀mí àṣíkà ẹ̀. Bàbá ojú yìí ń dán. Ìtẹ́ fún wa ẹ̀ wọ́n rà lámọ̀ ìtẹ́ fún wa ní ti Saudi style ní bàbá. Ẹ ṣé bàbá. Bàbá àwọn olólùfẹ́ yẹn kú mọ̀ pé wọ́n pọ̀ káàkiri àgbáńláyé dẹ̀ ni. Ẹ kí wọn pé ẹ̀ lè wà lórí ètò lẹ́nìí sàn. Ẹ ṣé o, mo kí yín o, Ọlọ́run á kún ẹ̀yin náà lágbára Ọlọ́run. Torí ngbà tí mo ṣe patron yẹn gbogbo àwọn ibi tí mo lérò èrò sí tí mi ò tẹ àwọn tí mi ò rírí tí mo ò mọ̀ rí ṣe ni wọ́n ń fi àdúrà ránṣẹ́ sí mi wọ́n dẹ̀ ń pè mí wọ́n pè mí lọ́tún pè mí lósì ìmí á sọ pé kí n test account number mi ìmí á sọ pé kí n ṣe báyìí máa ní pé Ọlọ́run ṣe Ọlọ́run ṣe Ọlọ́run ṣe Ọlọ́run ṣe gbogbo wọn pátápátá látòkèdélẹ̀ àti ní Nàìjíríà àti lókè òkun àti ilẹ̀ Ìgbò àti ilẹ̀ Haúsá àti ilẹ̀ Yorùbá dúkà pẹ̀lú gbogbo àwọn bàbá mi ọba aláyé pẹ̀lú gbogbo àwọn ọ̀gá mi àti kékeré àti ńlá ní onílù nínú olórin Fuji ni o Juju ni o àpàlà ni o ìyáàlú ni o gbogbo wọn látòkèdélẹ̀ oníbàtà ni o gbogbo wọn ni mo kí látòkèdélẹ̀ Ọlọ́run ò ní jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan ṣiṣẹ́ gbogbo wa látòkèdélẹ̀ àríṣe àríjẹ àrímu àríná àrílò gbogbo àwọn àbúrò mi nínú onílù déédéé tí wọ́n fi mí ṣe bàbá mi ò ṣe bàbá àwọn ọmọ àtẹnubí ni gbogbo wọn bẹ́ẹ̀ gbogbo wọn ló ń tọ́jú gbogbo wọn ló wà lókè òkun ló ń tọ́jú mi náà dẹ̀ ń súnmọ́ mi èmi náà dẹ̀ ń bá wọn sọ̀rọ̀ wọ́n dẹ̀ ń gbọ́ tí a bá máa wo nínú àwọn eléré míì nínú àwọn ọmọ onílù míì èyí tó ti lùlù fún Àwùjá Bello tó ti lùlù fún Olúṣayọ̀ Adé Olúṣayọ̀ Azeez Adé Onílù Àyùbá ajá nìyẹn tó kọ́lé sí. nígbà tó wá Nàìjíríà rí adọ́wà. Kòfó ẹ́stéètì ibẹ̀ ló kọ́ ọmọ mi yìí náà Sẹ̀míù ó wà ní London òun náà Olúfàjẹmílókù ló bá fi ṣẹṣẹ kó náà tó bẹ̀rẹ̀ eré tiẹ̀ òun náà tún kọrin ni. Sẹ̀míù kan náà Àyàntọ́lá bẹ́ẹ̀ ni èèyàn wa náà ni ọmọ mi Abdulrasaq ọmọ mi ni. a sì máa mẹ́nu débẹ̀ náà aládòkun. gbogbo wọn ní àti Òkèdélẹ̀ àti Tajudeen àbúrò ẹ̀ tó wà ní Chicago àti Lati tó lùlù fún YK Àjàó tẹ́lẹ̀ kó tó bọ́ sí ọ̀dọ̀ Shina Peter àti Súlè tó ń lemele fún Shina Peter gbogbo wọn látòkèdélẹ̀ ṣe là máa ń ríra gbogbo ìgbà tó ń dé wọ́n wá wò mí o ní ti Ọlọ́run ní ti ànábì ẹ tó yà mí lẹ́nu jù kò ju Azeez lọ torí ọmọ yẹn máa ń bá sọ̀rọ̀ mọ́ nígbà tó máa pè mí ní January tó máa ṣí ilé ẹ̀ wàláhì tàláhì súnmọ́ bí lè àìsí ẹ̀ẹ́dẹ̀ lédè Azeez kẹ sọ pé ilé ọmọ onílù ni. ta la Azeez yẹn ta ló lùlù fún. mo ní olùlù fún Àwùjá Bello ó lùlù fún Adé Olúṣayọ̀ ó ti yé ó lùlù so títorí náà Ọlọ́run ọba tí wọ́n bá báyàn sọ̀rọ̀ kó gbọ́ nígbà tí wọ́n kọ tí mò ń pè wọ́n pé ilé ni o nígbà tọ́lọ̀ ti lànà Amẹ́ríkà fún yín tọ́lọ̀ ti ṣe tẹ́tí ilé wàláhì tàláhì wàláhì èmi kò tí ì kọ́lé tí wọ́n kọ́ wọ́n wá ń sọ pé mi làwọn wo mo ní kọ́ ẹ má fọlá tèmi tọrọ
mo ní ọlá ànábì ọlá Jésù Kristi tó ń jẹ́ Ìsá ọmọ lànábì lọ́la wọn pọ̀ jù gbèsè ayé. èyí tẹ́ wá ń sọ èmi fẹ́ bá yín ṣé lọ́rọ̀ tẹ́ ń sọ iṣẹ́ máa sọ pé àwọn ọmọ onílù lẹ́ ń sọ pé nídìí eléré tẹ́ ń sọ yìí torí pé wọ́n kọ́ lọ́ déré lẹ̀ yẹn ẹrú ni wọ́n lè nẹ́tọ̀ láti sàn kọ́kọ́ fọ́ọ̀gá wọn lẹ́ẹ̀dí sáàdì sọ pé nǹkan kan báyìí mo fẹ́ kẹ́ yọ̀nà nú ẹ̀ torí ọmọ onílù púpọ̀ ń wo ètò yìí báyìí wọ́n dẹ̀ fẹ́ gbọ́ látẹnu yín èwo tẹ́ ń pa yẹn báwo lẹ ti fẹ́ tu. òwe là ń pa ní agbára Ọlọ́run kélé yìí kó má jà síkú fún wa kó má jà sáìsàn fún wa ìdí ẹ̀ tí mo fi sọ pé kẹ́rù mọ́rẹ̀ ẹ̀ lẹ́rú kí wọ̀fà mọ́rẹ̀ ẹ̀ ní wọ̀fà tí wọ́n bá lọ ṣiṣẹ́ ìjọba ó lọ́gàá o ibi tó gbé ṣiṣẹ́ ó lọ́gàá o ó yẹ yín ẹnìkan ló wá dá nǹkan yẹn sílẹ̀ kó tó wá máa pe irú wá ògìrì wá ó yẹ yín bó ṣe jẹ́ gangan nìyẹn ni mo fi sọ̀rọ̀ wọ́n láìsà mọ́ látẹnujọ́ mẹ́ta inú tiẹ̀ ń bí mi. ṣé lórí gbọ̀nsọ̀ à ń gbọ́ káàkiri. lórí pé kí ló dé wọ́n fi Sunny Adé lọ́rùn sílẹ̀ náà. Sunny nìkan wá kọ́ ló ń sàn sí bàbá mi ó kárí. ẹgbọ́ tọ̀gá mi yẹn ó pọ̀ ṣe díẹ̀ ti pọ́n mi. ṣé bíbá kan la ṣe jọ dé báàdì oníkálukú èmi á sọ bí èmi ṣe dé báàdì mọ́ èmi á sọ nù. báwo lẹ ṣe dé báàdì. máa sọ bí mo ṣe débẹ̀. báwo lẹ ṣe débẹ̀. ó yẹ yín bẹ́ẹ̀mi ṣe dé báàdì. olómi ròbẹ́ ní kọ́kọ́ gbọ́ rí báwo lẹ ṣe débẹ̀. bẹ́ẹ̀mi ṣe dé báàdì yẹn ni mo ń sọ fún yín lákọ̀ọ́kọ́ mo tún repeat ẹ̀ pé ọ̀gá tí mo kọ́ nínú eléré Ooni Ayinde Barrister tí mo lùlù fún ní ajíwéré ajísàrè ṣé kò lókìkí. gidigidi olókìkí lẹ́yìn tó ti kú gan kìkì sì tán. àwa mọ̀ pé bó ṣe máa rí náà lélẹ̀ nínú oníjùjú ọ̀gá ni mo ní MF Ọláyínká ọmọ Ìjẹ̀dá ọkọ Salamot bàbá Bíọ́dún. ọlọ́mọ ìṣeré fún bàbá mi ń gbà yẹn. ṣó ti yẹ yín. wọ́n mú Sunny star yẹn gidigidi. kò pé méjì. gidigidi. kò pé méjì kò pé méjì. nígbà tá a tẹ̀ máa ń káàkiri tá a ń tọ́ ta lọ ṣeré nìbàdàn ní Ìdòwú anímàṣà àwọn àpólà. bẹ́ẹ̀ni àpólà kì í alọ́sọ́dọ̀ wọn ní bàbá mi àpólà ló ń sọ fún MF Ọláyínká torí gbogbo gbà yẹn kò tí ì sí pé ọmọ onílù wọ́n lùlù sí inú máìkì ńgbà yẹn. báyìí lẹ ṣe ń ṣe kò sí máìkì. bàbá mi àpólà ló sọ fún mú ọmọ yìí dáadáa pé ẹni tó ń lùlù tó dẹ̀ jẹ́ pé ó hàn nínú kinní. ìlú a máa ya gángan yẹn o. ìlú ò yá o. lóòótọ́ ò yá. báwo ló ṣe wá ń jáde dáadáa. èmi ò wá mọ̀ lùlù Ọlọ́run ló jẹ́ kí n mọ̀ lù. àwọn tó mọ̀ lù jù mí lọ wọ́n pọ̀ àwọn onílù pọ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí Ọlọ́run ló jẹ́ kí n mọ̀ lù. ṣé ẹ̀gbọ́n mi ni kí n sọ ni. Ọlọ́run kó foríjì Mutiu onílù òbé. ṣáwọn ní kí n sọ ni. ó ní Mutiu kékeré. ó ní Mutiu kékeré. ṣé ó ní kí n sọ ni. níjọ́ kan dáadé kan sọ pé Tiamiyu ò ń lùlù ju Mutiu lọ ẹjọ́ ẹgbẹ́ mi yín sọ̀rọ̀ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. mo ní ṣé bó ṣe wù kọ́mọdé láṣọ tó ṣó lè làkìsà tó àgbà ni. mo ní ẹ̀gbọ́n Mutiu bó ṣe wà mo ní gbogbo nǹkan tó lù sílẹ̀ là ń wò. ẹ̀yin náà tún lù nǹkan téèyàn kan lù sílẹ̀ lóòótọ́. bẹ́ẹ̀ ni ṣé rí gbogbo àwọn nílù kéékèèké tẹ́ ń wo àwọn eléré kéékèèké yẹn à ń jí àjíwò lọ́dọ̀ wọn tó jẹ́ pé táwa bá wà lù lọ́dọ̀ wa wọ́n á rò páwa la ní iṣẹ́ tẹ̀. ìwúlò gbogbo olùtẹ́yìn bá lù ẹ̀yin lẹ́nà rí. irọ́ bẹ́ẹ̀ tá àwa ni wọ́n máa pè lọ́dọ̀ jìnnà torí ọ̀dọ̀ wa ní wọ́n gbégbé jáde. bẹ́ẹ̀ni. irú etí máa ń lù pé ẹyẹ jọ sá ẹ ti burú wọn ẹjùdí ṣebí ṣọgbọ́rọ̀ léèwé ni ó láyé introduce sínú ìlú báwa ṣe máa ń káṣà yẹn tá a ṣe ń dáṣà yẹn nìyẹn irú ìgbà yẹn tá a bá lọ sí skul tí tíṣà bá fẹ́ lu ọmọ skul tó bá ti mú kábẹ̀ tó bá mú dá ẹ jọ sá ẹ burúburú mọ́ báwa ṣe fi sínú ìlú yẹn ó yẹ tàbí ká sọ pé ẹyẹ jọ sá iṣẹ́ mọ orúkọ bẹ́ẹ̀ so Mutiu kékeré yẹn ẹ̀yin náà gbà fún wọn. bàbá mi ni ní ayé àti ọ̀run kí lèmi mọ̀ lù bó ni mo gbé wá bẹ́ẹ̀ náà ni ìjímọ̀ tó lùlù fún Prince Adékúnlé gbà bẹ́ẹ̀ náà ni tó lùlù fún Ṣẹ́gun Adéwálé Kàbírù gbogbo àwọn àlù nìyẹn ó yẹ kí làwa mọ̀ ọ́ lù Ọlọ́run ló ní ká mọ̀ ọ́ lù wàláì Ọlọ́run ló ní ká mọ̀ ọ́ lù
wàláì Ọlọ́run àlùbáríkà bóyá ìyá mi àti bàbá mi ti jìyà kan rí tó wá fún mi ní àlùbáríkà láti bẹ̀rẹ̀ pé ìwọ ọmọ nǹkan tó dáwọ́lé àkéwú àkàwé orí ẹni tó dẹ̀ ń ṣe yìí Ọlọ́run kò fi kún fáyà kún sí Ọlọ́run dẹ̀ fi kún fáyà kún sí. tí wọ́n bá ń fa àparí iṣu wọn àlejò orí òwe ilé tó lọ nìyẹn kí n má dẹ̀ redundant mo á wò pé gbogbo àwọn tí mo mọ̀ náà èmi náà fẹ́ jáde abẹ́ẹ̀gẹ̀tẹ̀ Ọlọ́run dẹ̀ ṣe mi ò regret láti torí a wà ní ìtọ́ kan ní Chicago irú ẹ̀ náà ó ṣẹlẹ̀ pẹ̀lú Rasaq ó ṣe é fún mi wọ́n set àwọn òyìnbó mọ̀ wọn ò mọ leading talking drummer yàtọ̀ sí ẹni tó ń bà ńgbà tí wọ́n set kìíní yẹn gbogbo àwọn boys wa náà kọ́lọ́n kó forí jẹ nìkọ̀ọ̀kan ọlọ́tẹ̀ ní gbogbo wa bá ṣe wà ń bẹ̀ àpọ̀ gbogbo bá ṣe ní àjọ ṣe ẹlòmíì àfi tọ́ dúdú sínú àfi tó funfun jáde ni àjọ lùlù mọ́ sí àjọ tí ń ríra wa o. bọ̀ nígbà yẹn. tó ti yé ni pé ní ìgbà yẹn tá a bá wọ́n wá sẹ́ẹ̀tì fún wa ní Chicago bá a ṣe ń lù lọ bẹ́ẹ̀ mi ṣe débi tèmi ṣé mi ní little talking normal tèmi ò wá loud ìlú mi ò loud ní yíyá ẹ̀ tọ̀dọ̀ Rasaki ló wá loud ṣé ò dẹ̀ ní backing. láàrin àwọn òyìnbó o gbọ́dọ̀ ṣe bí èpè inú ẹ̀ odò wàá máa jó ni wàá máa rẹ́rìn wàá máa bẹ́ẹ̀ mi ṣe ń lù bí mo ṣe ń ṣe báyìí ni mo ń lù yẹn kò ń ṣe pé wọ́n nínú kinní mi ibẹ̀ wàá máa lù. so nígbà tá a wá ta tó lọ sí yàrá tá a máa lọ tá a bá parí first show second show nígbà tá a máa lọ second show tá a máa fi padà débẹ̀ mo rò pé Tájù ó bá a lọ́ngbà wọ́n ti change máìkì yẹn síra wọn nígbà tí mo adébẹ̀ tèmi máa lu tèmi ló bá loud ní Rasaki tí ẹ wà loud bẹ́ẹ̀ mi ṣe bẹ̀rẹ̀ sí play ní Rasaki ṣáà ń sọ̀rọ̀ sí mi lórí stage yẹn táàdọ̀ gbọ́dọ̀ bínú lóní olùsì wọ́n ti pààrọ̀ kínní wọ́n ti change inú wa ń bí mi tó díẹ̀ sẹ́yìn pé mi ìdẹ gbọ́dọ̀ bínú a gbọ́dọ̀ jà lórí stage ó ń bú mi ó ń gbọ́ bí mo ṣe sọ yìí ló bá ń bọ̀ nígbà tí mo wá rí pé ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù n bá yọ máìkì mi tó loud yẹn n bá yọ padà sílẹ̀ bí mo ṣe yọ padà ó kàn fi ọ̀pá gbá mi lọ́wọ́ ni mi ìdẹ sọ̀rọ̀ mo tún rẹ́rìn mo tún ta kúrò ní orí stage tá a bọ́ sí yàrá dáríjì mi mo dúró. lóòótọ́. wàláhì ẹ̀jẹ̀ yọ lójú Rasaki dé Nàìjíríà ni I'm telling you.